ṣé Ataọja Òṣogbo ni wọ́n fẹ́ẹ́ pa ní àbí Adémọ́lá Adeleke? ọ̀rọ̀ náà lè má la ariwo lọ tàbí kó mú ìbéèrè kankan dání. tó bá jẹ́ kinní náà kò tíì ṣẹlẹ̀ rí ni, bó bá ṣe pé kò ṣẹlẹ̀ rí ni, èèyàn lè ní ó ṣèèṣì ni, tàbí pé ohun tó ń rùn nílẹ̀ náà ni kò tíì tán. àmọ́ òkò ńláńlá ṣẹ̀ ń ṣe kòńgẹ́ ẹnu ọ̀nà ìyá àgbà jù. kó má jẹ́ wọ́n ti mú ìyá oníyàá lájẹ́ o, torí tó bá ṣílẹ̀kùn fín tí orí òun pàápàá bá ṣe kòńgẹ́ òkò, èyí tí à ń wí yìí kọ́ la ó máa sọ. ó dẹ̀ méjì tí wọn yóò yìnbọn láàfin Ataọja. bẹ́ẹ̀ ni kì í ṣe ààfin yìí nìkan ni agboolé ńlá tó wà nílùú Òṣogbo. ohun tí èèyàn ṣe lè béèrè bóyá Ataọja ni wọ́n fẹ́ẹ́ fìbọn pa ni o àbí Adémọ́lá Adeleke, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣẹ̀ṣẹ̀ wọlé sáà kejì. ọba Jimoh Oyètúnjí Ọlánípẹ̀kun láàrọ̀ oyè kejì ló kọ́kọ́ pariwo fúnra ẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kẹfà ọdún yìí, lásìkò tí ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ń súnmọ́lé. òun fúnra ẹ̀ ló sọ pé Ọlọ́run ló yọ òun nígbà tí àwọn apààyàn jayé kan wá sáàfin òun lọ́jọ́ ajé monde ọjọ́ 8 oṣù kẹfà kan náà, tí wọ́n da ìbọn bolẹ̀ nínú ààfin. ọba náà ní òun gan ni wọ́n wá lọ́jọ́ ọ̀hún, ṣùgbọ́n nítorí pé tí a bá ní ká mẹ́ni ọ̀la là á mú, àti pé tó bá di lọ́la kọ̀la wọn ò rí òun mú, torí èní máa pa ọ̀la máa pa, ẹnu lẹ́sẹ̀ fi ń pàkúrò ojú ọ̀nà. òun lọ mọ́ wọn lọ́wọ́ ní tòun, àbẹ̀rẹ̀ lọ́kọ̀nà okùn tó dí. àmọ́ àwọn ọmọ òun àti àwọn ẹ̀ṣọ́ òun láàfin kò rọ́nà gbà, wọn ò rí ọ̀nà lọ bẹ́ẹ̀ bíi tòun, wọ́n ṣe wọ́n léṣe gan ni. ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí ọ̀rọ̀ náà ti lọ tó, kábíyèsí náà ní àwọn ọlọ́pàá kò dá sóhun. kò sì sí ohun tí wọ́n ń torí ẹ̀ fẹ́ pa òun nígbà náà ju pé òun dúró sẹ́yìn gómìnà Adémọ́lá Adeleke pé kó tún ṣe sáà kejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ. nínú oṣù kẹfà ní ọba ìlú Òṣogbo náà ń sọ eléyìí. gbogbo èèyàn sì ti rò pé ọ̀rọ̀ tó ń lọ nígbà náà ọ̀rọ̀ òṣèlú ni, ọ̀rọ̀ àwa ni ká gbàjọba, ẹ̀yin ò gbọ́dọ̀ gbà á ló ń dájà sílẹ̀. Ataọja yìí ò sì fi bò pé lẹ́yìn Adeleke ló ń wà, òun ò fẹ́ kí ẹgbẹ́ APC yìí wọlé, ohun tó sì fàjà gan-an nìyẹn. nídìí èyí, nígbà tó ní wọ́n wá kọlu òun láàfin òun yìí, àwọn èèyàn òró lẹ́ẹ̀mejì tí wọ́n fi ń sọ pé àwọn tọ́ọ̀gì APC ni yóò ṣe iṣẹ́ náà. ṣé olè fúnra ẹ̀ ti gbé orí àdúrún mọ́ wáyé? aládìyẹ ń wádìyẹ, wọ́n padà bá a nínú ìṣàsùn ẹ̀. eléwúrẹ́ ń wá, wọ́n pàdé ẹ̀ lọ́jà tó wá ta ewúrẹ́, bẹ́ẹ̀ ni kò sí ẹran kan rí, bẹ́ẹ̀ ni ò sì lágbo ẹran. ọ̀nà wàá dà tí ọmọbìnrin ìyálóde sọnù tí wọn ò ní kí wọ́n wá lọ sílé ẹ̀ nígbà tó jẹ́ gbogbo nǹkan ní jí gbé. lásìkò náà wọ́n ní kò sẹ́ni tí yóò dojú ìbọn kọ wọ́n láàfin Ataọja ju àwọn tọ́ọ̀gì APC lọ. bóyá àwọn ni, bóyá àwọn kọ́, kò sí ẹni tó lè sọ, pàápàá nígbà tí àwọn ọlọ́pàá ti ta kété sọ̀rọ̀ náà tí wọn ò fẹ́ dá sí i. bí ohun gbogbo ṣe wà kí ìdìbò náà tó wáyé rèé, nígbà tí ìbò náà sì ṣe bí eré bí ìjà tó padà wá já síbi tó já sí, kálukú ti rò pé ọ̀rọ̀ náà yóò ti pin pátápátá ni. bó tiẹ̀ jẹ́ pé oríṣiríṣi àṣírí ló ń padà tú, pàápàá láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú méjèèjì, níbi tí àwọn ọmọ APC ti ń bínú sí ara wọn, tí àwọn míín sì ń sọ jáde pé kò sí ẹni méjì tó jẹ́ kí àwọn pàdánù ìdìbò náà bí kò ṣe Alhaji Adégbóyèga Oyètọ́lá, pé òun ló fi tinú mi ni mo máa ṣe àti ìfẹ́ ọkàn ara ti ẹnìkan dá gbogbo nǹkan rú mọ́ àwọn lọ́wọ́. pé láti ọjọ́ tí wọ́n ti ń dìbò kò sí ìpínlẹ̀ kan tí wọ́n dìbò ní gbogbo Nàìjíríà yìí tí wọ́n ti ná ìdajì owó tí àwọn ná ní Ọ̀ṣun rí. àwọn kan ní àwọn tó dìbò ń gba owó tó tó ẹgbẹ̀rún 45 náírà lẹ́ẹ̀kan, 35,000, ìyẹn fún káàdì ìdìbò ẹyọ kan. ìyẹn ni pé ẹnìkan ṣoṣo tó bá fẹ́ dìbò fún ẹgbẹ́ òṣèlú APC lọ́jọ́ náà, tó bá jẹ́ níbi tí ilẹ̀ ti tẹ́jú dáadáa ni, wọ́n á máa gbà tó 35,000 náírà lẹ́ẹ̀kan, tí wọ́n sì ń gba 20 níbòmíì tí àwọn míì ń gba 30. dájúdájú ẹgbẹ́ òṣèlú náà ṣọdún owó gidigidi. ṣùgbọ́n Ayọ̀délé Fáyọ̀ṣe, gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀, ló jáde tó ní kí àwọn aráàlú wá gbọ́, kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni nínú ẹgbẹ́ àkọọ́dù títí dórí gómìnà wọn fi ewé ààbò bò wọ́n lójú o, pé ní gbogbo àsìkò ìdìbò náà ìlú Òṣogbo lòún wà o,
ohun gbogbo ló sì ṣojú òun bó tiẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó ti béèrè lọ́wọ́ ẹ̀ ohun tóun pàápàá ń wá lọ́ṣogbo lásìkò ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun láì ṣe ọmọ Èjìgbò láì ṣe ọmọ Ìkirè láì ṣe ọmọ Ẹdẹ. Síbẹ̀ ọkùnrin olóṣèlú náà ní ohun tí òun rí yàtọ̀ sí nǹkan táwọn míì ń sọ. Ó ní ẹgbẹ́ òṣèlú àkọọ́dù náà náwó gidigidi fáwọn olùdìbò pé money for money bí ọ̀rọ̀ àwọn olóyìnbó ni pé bí APC bá tilẹ̀ náwó tójú ti àwọn Adeleke lọ ìyẹn kì í ṣe pé àwọn Adeleke náà kò náwó ó ní owó kan ju owó lọ ni pé kéèyàn kan má fi ojú áńgẹ́lì mímọ́ wo àwọn Adeleke nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o torí ìfẹ́ nìkan kọ́ ló gbé e wọlé o ohun tó wọ́ ṣe níbẹ̀ náà kò kéré rárá. Àmọ́ Fáyọ̀ṣe wá sọ̀rọ̀ kan tó ṣe é mú dání fún gbogbo ẹni tó bá fẹ́ mọ òdodo ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ ìdìbò Ọ̀ṣun yìí gan-an. Ó ní ohun táwọn èèyàn kò mọ̀ lòun fẹ́ sọ fún wọn yẹn. Akùnrin gómìnà àtijọ́ yìí ní kò sí ohun tó ṣẹlẹ̀ níbi ìbò náà ju pé ìjọba àpapọ̀ kò ṣetán láti já ìpínlẹ̀ náà gbà pẹ̀lú gbogbo agbára wọn lọ. Ó ní òun mọ ohun tí òun wí o pé bí ìjọba àpapọ̀ bá ṣetán láti gba ìpínlẹ̀ náà kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí kódà kí àwọn Adeleke náwó jù bẹ́ẹ̀ lọ kódà kí àwọn aráàlú fẹ́ wọn jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ ìjọba àpapọ̀ fẹ́ lo agbára wọn láti gba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọn yóò gbà á tí kinní kan kò ní í ṣe ó ṣe mírí ni àgbàlagbà adìyẹ rí àwòdì ó kán lùgbẹ́ ṣé bí àṣà ti gbé àwọn ẹlẹgbẹ́ ẹ̀ lọ lójú òun náà nígbà tí wọ́n wà lóròmọdìyẹ ni. Ó ní òun mọ bí ìjọba àpapọ̀ ṣe ń lo agbára ẹ̀ lòun ṣe ń sọ bẹ́ẹ̀ nítorí bí wọ́n ṣe gba ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́ òun ní 2006 nìyẹn tí kò sì sí ọgbọ́n kankan tí òun rí dá sí i. Ó ní ìjọba àpapọ̀ ló jẹ́ kí ìbò náà dá tí kò sì ní wàhálà nínú torí wọn kò gbè sí ẹ̀yìn ẹnikẹ́ni wọn kò sì lo agbára tí wọ́n ní wọ́n jẹ́ kí kálukú náwó ẹ̀ kí àwọn èèyàn sì fi ìfẹ́ inú wọn dìbò fẹ́ni tí wọ́n bá fẹ́. Ṣé Nyesom Wike mínísítà ìlú Àbújá náà ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní tó bá ṣe pé Tinubu fẹ́ gba ìpínlẹ̀ Ọ̀ṣun ni òun ní ìbá rán lọ síbẹ̀ òun ìbá sì gba ìpínlẹ̀ náà fún un. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn aṣáájú APC Ọ̀ṣun yìí pàápàá Oyètọ́lá àti Bọ́lá Oyèbámíjí ṣì ń fi apá jánu lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ pé àwọn ò lè gba èsì ìdìbò náà tí à ń bọ̀ ní kò sí ohun tí àwọn kan lè ṣe ni ìyẹn ni àwọn ṣe gba ìdájọ́ INEC lórí ìbò náà. Síbẹ̀ kò sẹ́ni tó rò pé kinní kan yóò tún ṣẹlẹ̀ tàbí pé ọ̀rọ̀ yóò tún di ti oníbọn níbì kankan ní ìpínlẹ̀ Ọ̀ṣun àfi nígbà tí ariwo tún ta lójijì pé àwọn ayìnbọn kan ti tún da iná ìbọn bolẹ̀ láàfin Ataọja. Ohun tó jáde síta gbangba ni pé lánàá òde ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kẹjọ yìí àwọn agbanipa tún wà ní ààfin ọba náà. Ohun tí ẹnìkan ò sì mọ̀ ni bóyá gómìnà Adeleke ni wọ́n lé wá síbẹ̀ ni o bóyá Ataọja ni wọ́n wá bá o tí ọ̀rọ̀ kan ṣe kò ń gé ara wọn ni o kò sí ẹni tó ti lè sọ pé báyìí lọ̀rọ̀ náà ṣe jẹ́ gan-an. Adeleke ló lọ sí ọ̀dọ̀ àwọn INEC tó ṣètò ìdìbò láti lọ gba sàbúkẹ́ẹ̀tì pé òun lòún wọlé ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún sáà kejì. Nígbà tó sì gba sàbúkẹ́ẹ̀tì náà tán tààràtà ló gbé e lọ sí ọ̀dọ̀ Ataọja láti fi hàn án pé ibi tẹ́ ẹ bá mi dé rèé o. Àmọ́ bó ti gba kínní náà tí òun pẹ̀lú ọba sì kíra tí wọ́n fi ìdùnnú hàn nínú ààfin wọ́n ní bí wọ́n ti ń jáde láti máa lọ ní òjò ìbọn bẹ̀rẹ̀ sí rọ̀ tí ọ̀rọ̀ sì di ọlọ́mọ kò mọ́mọ́. Àwọn ẹ̀ṣọ́ gómìnà náà kò gbọ́mọ dání àwọn náà ṣínà ìbọn wọ́n sì rọ̀jò ìbọn náà lu ara wọn títí tí àwọn ọ̀tá náà fi fẹ̀yìn fà tí wọ́n sì bá ibòmíì lọ. Ọ̀rọ̀ náà kò kọ́kọ́ fẹ́ ṣe é gbàgbọ́ tẹ́lẹ̀ àmọ́ nígbà tí alukoro fún Adeleke ìyẹn kọmíṣánná ìkéde ìjọba ẹ̀ Ọláwálé Álímì ní lóòótọ́ ni o àwọn jàǹdùkú kan ni nígbà náà ni gbogbo èèyàn mọ̀ pé kò sírọ́ nínú ìròyìn náà òótọ́ pọ́nbélé ni. Ṣùgbọ́n ta ni àwọn èèyàn náà fẹ́ yìnbọn pa ṣé gómìnà ni àbí ọba aládé kí ló sì ṣe tó jẹ́ àsìkò tí gómìnà náà lọ sáàfin láti lọ́ọ́ fi sàbúkẹ́ẹ̀tì ẹ̀hàn ọba náà ní ọ̀rọ̀ ìbọn ṣẹlẹ̀ láàfin tó sì di ohun tí àwọn jàǹdùkú náà àti àwọn ẹ̀ṣọ́ gómìnà ń fìbọn léra wọn kiri. Kò tí ì sẹ́ni tó mọ pàtó ọ̀rọ̀ yìí tàbí tó lè sọ pé ohun tó ṣẹlẹ̀ gan nìyí. Ìdí sì ni pé àwọn kan ní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ní wọ́n ń bá ara wọn jà ní. Àmọ́ àwọn èèyàn kò yé sọ pé bí ajá bá tiẹ̀ ń sínwín ṣé ò ní mojú náà ni. Bí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn bá ń jà ṣé ààfin ọba ni wọn yóò ti máa yìnbọn wọn ni
àbí nígbà tí gómìnà bá ń rìn lọ ní tiẹ̀ jẹ́jẹ́ ni wọn yóò máa yìnbọn lù ú. ohun tí àwọn èèyàn yìí ṣe gbà pé ọ̀rọ̀ náà lọ́wọ́ nínú nìyẹn, pé àwọn agbófinró sì gbọ́dọ̀ ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n rí àwọn èèyàn náà kó, nítorí bí kò ṣe bẹ́ẹ̀ èyí tó burú jù báyìí lọ lè ṣẹlẹ̀ níbikíbi. Ìbò ti kọjá, gbogbo aṣáájú ẹgbẹ́ òṣèlú ló sì gbọ́dọ̀ bá àwọn jàǹdùkú tó bá wọn ṣiṣẹ́ sọ̀rọ̀ kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tí àwọn bẹ̀ wọ́n ti parí. Bí bẹ́ẹ̀ kọ́, nígbàkigbà tí wọ́n bá fa gbùrù yóò fagbó. Bí wọ́n bá kó àwọn jàǹdùkú yìí yóò kan àwọn òṣèlú tó bá rán wọn. Kò sí ohun méjì tí kálukú gbọ́dọ̀ máa lé lọ́sùn báyìí. Àlàáfíà ìpínlẹ̀ náà ni. A ò ní rógun nílẹ̀ yìí ó dòkèèrè, ayé ò ní fẹ́ nìkan kan wa rúbọ. Ọláìwọlá Alága ló ń ṣe àyẹ̀wò sí ohun tó tún ṣẹlẹ̀ ní Òṣogbo láàfin Ataọja, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.